Ọjọ́bọ̀ lónìí, ire àánú Ọlọ́run ni yóò fi lé wa ṣe ibùgbé. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun náà ló dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ Thursday, Ọjọ́bọ̀ ọjọ́ 22 nínú oṣù kejì ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú ẹ jẹ́ ká dé òkè lọ́hùn tá a bá padà dé a máa tẹ̀sọ́wọ́ wájú. Ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà. Ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Olórí orílẹ̀-èdè yìí láyé ológun nígbà kan rèé, èyún ajagunfẹ̀yìntì General Yakubu Gowon ló ti sọ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń gbìyànjú ṣùgbọ́n omi ló pọ̀jọ kà lọ. Ó ní adìyẹ ìjọba àpapọ̀ lè yí lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu wọ́n ń sa gbogbo ipá àti agbára wọn o, ṣùgbọ́n bí wọ́n ti ń làágùn tó ìyẹ́ tí ń bẹ lára adìyẹ ọ̀hún ni òjá mọ̀ epo ń làágùn. Wọ́n ní àwọn ọ̀rọ̀ tó tẹnu ajagunfẹ̀yìntì èyún General Yakubu Gowon jáde lánàá nílùú Àbújá o, lẹ́yìn ìpàdé alátìlẹ̀kùnmọ́rí onígbòńkẹ́lẹ́ kan eléyìí tó wáyé o láàrin ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ajagunfẹ̀yìntì Yakubu Gowon lábẹ́ àpáta agbára nílùú Àbújá lánàá o. Lẹ́yìn ìpàdé ọ̀hún làwọn akọ̀ròyìn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ kan sí méjì ṣe ìwánilẹ́nuwò fún Gowon. Níbẹ̀ ni ló ti tẹnu bọ̀rọ̀. Ó ní ohun pàtàkì méjì èyí tó jẹyọ nínú ìpàdé ọ̀hún. Ńlá kọ́kọ́ o, ọ̀nà àbáyọ sí ìṣòro tí àjọ ECOWAS eléyìí tí àwọn orílẹ̀-èdè ládúláwọ̀ kan tí wọ́n ti gbọ́ ẹsẹ̀ yọ kúrò nínú àjọ ọ̀hún. Ó ní ohun pàtàkì tó ṣe ẹ̀ẹ̀kejì òun náà ní ọ̀nà àbáyọ sí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó ń tí ètò ààbò tó ti mẹ́hẹ̀ ní orílẹ̀-èdè yìí. Ó ní lára àwọn nǹkan eléyìí tó jẹ́ gbòógì tí wọ́n ṣe ìpàdé alátìlẹ̀kùnmọ́rí ṣe láàrin òun àti ààrẹ Tinubu nù. Nínú ọ̀rọ̀ Yakubu tẹ̀síwájú, ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n gbé yẹ̀wò. Ó láàmú bá a bá ní ànísọ bóde o. Ó ní àwọn akọ̀ròyìn, ó ní gbéborùn ni wọ́n, òrófó sì ni wọ́n o. Wọ́n ń ṣe ẹni tí ó máa rí nǹkan tí ò ní wí o. Ó ní ká tó wí ká tó fọ̀, gbogbo ọ̀rọ̀ yìí ni ó ti gba orí afẹ́fẹ́ kan tí wọ́n sì máa gbé yẹ̀wò lọ́tún lósì. Ó láàmú ṣùgbọ́n pabambarì ọ̀rọ̀ ọ̀hún ni wípé ọ̀rọ̀ àmọ̀ràn ọ̀nà àbáyọ tí ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n yóò gbà láti wá ọ̀nà àbáyọ ojútùú sí ìṣòro ọ̀wọ́n gógó oúnjẹ èyí tó fà á kí ohun gbogbo kó nira lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Bákan náà kọ́ wá ọ̀nà àbáyọ sí ètò ààbò èyí tó mẹ́hẹ̀, èyí tí àwọn oníṣẹ́ ibi tí wọ́n ń wọlé tọ̀yàn láti ṣe wọ́n ní ṣùtá. Ó ní kò jẹ́ bó ti jẹ́. Lákòótán ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti dákundábọ̀ kí wọ́n fọwọ́ wọ́nú kí wọ́n fi yèdénú o, kí wọ́n ṣe sùúrù pẹ̀lú ètò ìṣèjọba Tinubu. Ó ló dá àwọn lójú wípé láìpẹ́ láì jìnnà orílẹ̀-èdè Nàìjíríà yóò bọ́ kúrò nínú àjàgà yìí tá a bá ní sùúrù. Ìjọba àpapọ̀ ti sọ fún àwọn onílé iṣẹ́ èyí tó ń pèsè ohun mímu fẹnujá pàtì tó ń bẹ nínú ọ̀rá pélébé tá a mọ̀ sí àwọn ògógóró onísáṣẹ̀tì wípé kí wọ́n farabalẹ̀ kí wọ́n ṣe sùúrù. Ìjọba yóò bójú wo ohun ẹ̀bẹ̀ àtàríwó wọn o eléyìí tí wọ́n ń pè fún. Àwọn ọ̀rọ̀ tó jáde rèé o lánàá nílùú Àbújá níbi ìpàdé ìfẹ̀hónúhàn kan eléyìí tí àwọn ọ̀gá lọ́gàá nílé iṣẹ́ tó ń pèsè ohun mímu àti jíjẹ pàápàá jù àwọn ohun mímu ògógóró aláfẹnujápàtì tá a mọ̀ sí onísáṣẹ̀tì pẹlẹbẹ o. Òun ni wọ́n ṣe ìwọ́de láti bí ọjọ́ mélòó kan o làwọn ilé iṣẹ́ yìí ti ń ṣe ìwọ́de lórí ọ̀rọ̀ kan tí ìjọba àpapọ̀ gbé jáde o wípé wọ́n ti fi òfin de mímu àti títà. Bákan náà àwọn ilé iṣẹ́ tó ń pèsè ohun mímu ògógóró onípẹlẹbẹ yìí kí wọ́n dákundábọ̀ kí wọ́n má ṣe ṣe mọ́ o. Ṣùgbọ́n o àwọn ilé iṣẹ́ ọ̀hún sọ̀rọ̀, wọ́n ní kò burú kò bàjẹ́ o
tí ìjọba àpapọ̀ bá fárígá o wípé ká má pèsè ohun mímu yìí tó jẹ́ onífẹnujá pẹlẹbẹ yìí, á jẹ́ wípé àwọn ọ̀dọ́ tí ó pàdánù iṣẹ́ láwọn iléeṣẹ́ tí wọ́n ṣe jákèjádò olè yìí wọn yóò lé ní mílíọ̀nù 5 tí oníkálukú wọn yóò sì gba ilé olúwa wọn lọ. Ṣùgbọ́n nínú ìwọ́de ọ̀hún tí àwọn ọ̀gá nílé iṣẹ́ náà tí wọ́n pèsè ohun jíjẹ àti mímu tó fi mọ́ àwọn ògógóró ní pẹlẹbẹ láìlọ́ọ̀nù yìí, èyí tí wọ́n ṣe lánàá kẹ́yìn nílùú Àbújá o, ní alákòóso eléyìí tó rí sí ohun mímu jíjẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ọ̀jọ̀gbọ́n Adipẹ̀tẹ̀ lòun náà ní ìjọba kúkú ń gbọ́ ohun ẹ̀bẹ̀ wọn. Ó wá fi dá àwọn iléeṣẹ́ ọ̀hún lójú o wípé láìpẹ́ láì jìnnà àwọn yóò fún wọn ní èsì lórí ohun tí wọ́n fi ẹ̀hónú hàn fún, wípé wọn yóò jọ jókòó yí tábìlì pò láti wo ọ̀nà tí wọn yóò gbà tí ohun gbogbo yóò sì máa lọ ní mẹ̀lọmẹ̀lọ láìsí wàhálà tàbí fàkájà láàrin iléeṣẹ́ àti ìjọba yìí. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní báyìí ní ṣe nǹkan mi kò yí padà o, àti wípé bá a bá ju abẹ̀bẹ̀ sókè ní ìgbà ibi pẹlẹbẹ ni ó máa fi lélẹ̀. Àwọn òwe eléyìí tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, Nigerian Labour Congress NLC, tí wọ́n pa fún àjọ iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ orílẹ̀-èdè Nàìjíríà DSS rèé o, lórí fàákàjà gbọ́nmisomi òtó aáwọ̀ àti ágan ọ̀rọ̀ búburú o tóun ti ìjà tí wọ́n gbé kojú ara wọn. Àwọn àjọ ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ yìí lánàá nílùú Àbújá ni wọ́n bá àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ sọ̀rọ̀ lórí ìwọ́de ọjọ́ méjì tí wọ́n yà sọ́tọ̀ láti fi ẹ̀hónú hàn lórí ebi àjàgà eléyìí tó ń pa orílẹ̀-èdè Nàìjíríà àti ètò ààbò tí ò fẹsẹ̀ múlẹ̀, wípé tí ó bá fi di ọjọ́ 17 àti ọjọ́ 22 nínú oṣù kejì ọdún yìí, àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ jákèjádò olè yìí ní orílẹ̀-èdè Nàìjíríà wọn yóò ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn sí ìjọba àpapọ̀ láti mọ ohun tí wọ́n fẹ́ o, kí ìjọba sì lè ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Ṣùgbọ́n o, nínú ọ̀rọ̀ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ DSS láti olú-iléeṣẹ́ wọn nílùú Àbújá ni wọ́n ní lótìtọ́ àti lódodo àwọn mọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ń la ìṣòro kọjá. Bẹ́ẹ̀ sì ni ẹgbẹ́ òṣìṣẹ́ jẹ́ ọ̀kan nínú àwọn ẹgbẹ́ o èyí tó lè béèrè ohun tí wọ́n fẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀. Ó ní ṣùgbọ́n àwọn yóò rọ àjọ NLC láti dákúndábọ̀ kí wọ́n fọwọ́ wọ́nù, kí wọ́n fi yèdénú o, kí wọ́n ṣẹ́gun lé ìwọ́de ọ̀hún tí wọ́n fẹ́ ṣe, kí wọ́n má ṣe ṣe mọ́ o. Léléyìí tí wọ́n ní tí wọ́n bá ṣe o, ó ṣeé ṣe kí wàhálà gbọ́nmisomi òtó kó súyọ lásìkò tí wọ́n bá ṣe ìwọ́de ìfẹ̀hónú wọ̀nyí láti ọwọ́ àwọn jàǹdùkú. Ṣùgbọ́n ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní àgbà ọ̀jẹ̀ tí ò gbọdọ̀ báwo jẹ́ làwọn, wípé àwọn òṣìṣẹ́ má ṣe ìwọ́de o. Ààrẹ ẹgbẹ́ ọ̀hún Comrade Joe Ajaero òun ló fún àjọ DSS lésì padà wípé ohun tó bá wọ́n ní kí wọ́n wí o, bí wọ́n dúnkokò máwọn jù bẹ́ẹ̀ lọ. Ọjọ́ méjì táwọn yà sọ́tọ̀ yìí àwọn yóò ṣe ìwọ́de ọ̀hún, táwọn yóò sì gba ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ láti ṣe ìwọ́de náà. Ṣùgbọ́n àjọ DSS láti ẹnu ẹni tó jẹ́ alukoro àti olùdarí ẹ̀ka ọ̀rọ̀ ìròyìn tó ń ti ìbára ìlú sọ̀rọ̀ nílé iṣẹ́ náà, ọ̀mọ̀wé Peter Afunaya, òun ló rọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ láti ṣẹ́wélé ìwọ́de ìfẹ̀hónúhàn náà kí wọ́n gbalẹ̀ míì láti fi ẹ̀hónú hàn sí ìjọba àpapọ̀, èyí tí ẹgbẹ́ òṣìṣẹ́ fárígá o, tí wọ́n ní kò sí ohun tó jọ o, àwọn yóò ṣe ìwọ́de àwọn ò sì ní kọlu ẹnikẹ́ni. Ṣé bá a bá ń gbàdúrà lójúmọ́ ká máa sọ fún Ọlọ́run wípé bá a ti ń jáde lọ lówùúrọ̀ kí Ọlọ́run bá àánú kó dákúndábọ̀ nínú àánú rẹ̀ kó ṣọ́ wa padà wálé o. Láṣálẹ́ ni ká má gba ìrìn àjò afẹ́ wa lọ sí ọ̀run. Àwọn ìṣẹ̀lẹ̀ kan èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó lópin ọ̀sẹ̀ tó kọjá, èyí tó bomi ọgbẹ́ o sí àwọn ilé ìjọsìn aláṣọ funfun kan nílùú Gbàgádà èyí tó wà ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní fún ayẹyẹ àti fún ìsàmì ayẹyẹ àyájọ́ olólùfẹ́ èyí tó wáyé ní ọjọ́rú ọjọ́ 14 oṣù kejì ọdún yìí, èyí tí ilé ìjọsìn aláṣọ funfun kan tí wọ́n ń bẹ ní Gbàgádà tí àwọn náà sì mú ọjọ́ kan láti fi ìfẹ́ hàn sí ara wọn, bákan náà kí wọ́n fi ṣe ìsàmì ayẹyẹ ti àyájọ́ olólùfẹ́ èyí tí wọ́n mú ọjọ́ sátidé ọjọ́ 17 nínú oṣù kejì ọdún yìí, tí wọ́n sì kóra wọn lọ sí etídò òkun tá a mọ̀ sí beach èyí tó wà
nílùú Èkó. Wọ́n ní ọ̀kan nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run Oríyọmí Rẹ̀mílẹ́kún òun ló bá odò lọ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wà níbi tí àwọn ọ̀dọ́ ọ̀hún tí wọ́n ti lọ sí etídò eyín bíìṣì níbi tí wọ́n ti ń ṣe wẹ̀jẹwẹ̀mu. Wọ́n ní àwọn èèyàn tí wọ́n tó 18 ni wọ́n kóra wọn lọ tóun ti ìránṣẹ́ Ọlọ́run Oríyọmí Rẹ̀mílẹ́kún àti ọ̀rẹ́bìnrin rẹ̀ tí wọ́n jọ wà nínú àwọn èèyàn ọ̀hún. Wọ́n ní lásìkò tí gbogbo wẹ̀jẹwẹ̀mu tí wọ́n rẹ́rìn-ín tí oníkálukú wọn dunnú. Wọ́n ní ṣàdédé ni wọ́n ní Oríyọmí ó kó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ fún ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ wípé òun bọ̀ kán fóun ní ìṣẹ́jú péréte èyí tó sì lọ. Wọ́n ní títí di aago 9 alẹ́ ọjọ́ sátidé níbi tí wọ́n wà náà ni wọ́n ti wá ìránṣẹ́ Ọlọ́run Oríyọmí títí tí wọ́n ò rí. Èyí tí wọ́n tún tẹ̀síwájú ní ọjọ́ Sunday. Wọ́n ní wọ́n á fi ọ̀rọ̀ ọ̀hún lé iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn tí wọ́n ṣe ìṣàkóso etídò tí wọ́n ti lọ ṣe fàájì ọ̀hún tí wọ́n fi tó wọn létí. Wọ́n ní gbòógì ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí ní omi òkun ló gbé òkú ìránṣẹ́ Ọlọ́run Oríyọmí Rẹ̀mílẹ́kún ló gbé padà wá sí etídò níbi tó ti bomi ẹgbẹ́ ìbànújẹ́ sí àwọn èèyàn ní ọkàn. Lákòótán wọ́n rọ àwọn ènìyàn tí ò bá mọ̀wẹ̀ kí wọ́n má ṣeré omi fún ìránṣẹ́ Ọlọ́run Oríyọmí Rẹ̀mílẹ́kún èyí tó bá ọ̀rọ̀ odò èyí tó bá omi lọ. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà akọrin takasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Suleiman Ṣekoni Solomon tí gbogbo èèyàn mọ̀ sí Kahid òun mà ló ti sọ̀rọ̀ wípé àwọn obìnrin eléyìí tó jẹ́ ọ̀rẹ́bìnrin ọ̀hún tí wọ́n jọ ń ṣe kùrùkẹrẹ tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de wóró sí wóró kọ̀rọ̀ sí kọ̀rọ̀ eléyìí tóun kẹnu sí ó ní gbogbo wọn pátá ni wọ́n ju òun lọ lọ́jọ́ orí. Kahid eléyìí tó sọ̀rọ̀ náà lórí ètò kan eléyìí tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Kahid ẹni ọdún 19 òun ló tẹnu bọ̀rọ̀ tó ní gbogbo àwọn obìnrin tó ti kẹnu ìfẹ́ sí tàbí tí ìfẹ́ ti jọ pa wọ́n pọ̀ rí ó ní gbogbo wọn ni wọ́n ju òun lọ lọ́jọ́ orí. Suleiman Kahid ẹni ọdún 19 náà ó ní bóun bá ní parọ́ oníṣẹ́ rí àwọn obìnrin àgbàlagbà èyí tó ju òun lọ tí ìfẹ́ pa wọ́n pọ̀ yìí ó ní wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ohun àmúyangàn ju àwọn obìnrin ọ̀dọ́langba òní lọ tí wọ́n jọ jẹ́ sàwáwò. Ó ní àwọn obìnrin ọ̀hún wọ́n ní ọ̀wọ̀ ó ní wọn kò tọ́jọ́ orí ṣùgbọ́n wọ́n ń bọ̀wọ̀ fún òun. Bẹ́ẹ̀ sì ni wọ́n pa àwọn òfin orí ayélujára mọ́ wọn kì í ṣe àwọn ọmọ ẹlẹ́sẹ̀ tínrín òde òní tí wọ́n ń bọ́ra lẹ̀ ìwòwò lórí ayélujára torí kí wọ́n lè dá wọn mọ̀. Ó wá ní bóun bá ní parọ́ ó ní oògùn tó ń jẹ́ tó lè jẹ́ kẹ́mí ènìyàn gùn ní kí ọkùnrin kó máa fẹ́ obìnrin tàbí kó fẹ́ obìnrin èyí tó jùlọ lọ́jọ́ orí tó sì ní àpọ́nlé ọ̀wọ̀ tó ń ti ìtẹríba lára nítorí ó ní àwọn obìnrin wọ̀nyí ni wọ́n ní àwọn ohun àmúyangàn eléyìí tó pọ̀ jáǹtìrẹrẹ ju àwọn obìnrin ẹlẹ́sẹ̀ tínrín tí òde òní lọ. Lákòótán ó wá lóun ò lè gbà kí obìnrin kó máa ìyàwó tóun bá fẹ́ sílé kó yan àlè mọ́ òun lára ó ní ní gẹ́rẹ́ tóun bá ti lè ka wípé ó yan àlè mọ́ òun lára ó ní orin máa lọ má wojú ẹ̀yìn lòun ó kọ fún ó ní okùn ìfẹ́ tí ń bẹ láàrin wọn lọ́wọ́ kan lòun yóò fi àdágé ó dìgbò ṣèlú. Tó ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ títí lójúmọ́ ọ̀la tẹ́tùmọ̀ láǹfààní láti bá tún rìn mí ìpàdé. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà òní náà wá fún mi Adénúgà lẹ́ni tó múrò yàn wá sí ojú agbóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.